agbẹ́lẹ́dá fún agbẹ́yìn kò lè mọ iye ètò tó wù ikú ni kì í sáhùn. sọ lẹ́yìn ìyẹn ọmọ wọn ní pọ̀tù yẹn. ẹ wo fi ẹ tún mi wo èmi ọmọ tó ń sọ tí wọn sọ tó ní gbòòrò only in the pot. bọ̀bọ̀ tèmi dẹ̀ ń wò yẹn pọ̀pọ̀ yẹn pàpà yankiri tán ní mi. sọ wá dakọ sọ fún wọn yẹn ló. kí wo fún ní sọ́kà pẹ̀pẹ̀ èèwọ̀ ilé ajá àbáyé ni mo ẹ̀kọ́ ọmọ ìta òfin. sábẹ́ làwọn ọmọ tó ṣe fún wọn ní. ọmọ wa fún ẹ tán gbà bẹ́ẹ̀. tí mo bá ṣe rí fún mi tí mo wà òkè àti tí mo wà òkè tó yẹ pé orí mi máa sense gbogbo kọ́lọ́ mi tí ò pé yẹn máa calm down. mo gbójú ẹ̀kọ́ ojú ju anybody bí ọ̀la. ọmọ wọn ní pọ̀tù ló ń sọ yẹn. ada yìí. ọmọ ẹlẹ́yẹ. ṣé o rí ọjọ́ iwájú ni kò bá ẹlẹ́rù ni. torí ẹ̀ wá ó máa ń bẹ́ẹ̀ kan. sórí àsìkò táwọn wò kò dúró dé nìkan kan téèyàn bá ti ń lọ níwájú báyìí kó máa bójú wẹ̀yìn báyìí kó máa wò wá sí. báwo wá ní ọ̀rọ̀ tí mo bá yín sọ lórí ọṣẹ àwúrẹ́ ọṣẹ ìyọnú nǹkan kan. bọ́mọ yẹn ṣe wà yẹn ọmọ yẹn ó ti lọ fà gan bá a ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ lè bí ọmọ yẹn ò sí máa jà mọ́ ọmọ yẹn ti lọ fà àrùn ọmọ yẹn wà ní Dubai báyìí Dubai tó wà nínú ilé àìṣe nìyẹn. If I no come, I no fit go back to work. ṣé ọmọ fẹ́ fọ́ mi lórí ni ọfẹ́ fọ́ mi lórí. mo wá ti kó ẹrù wọn wé rà sí lóṣù àwọn ẹgbẹ́ bíi tàwọn kọ́ ilé ẹ̀sìn sílẹ̀ ẹ̀dí kí ẹ̀ sọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀sẹ̀ o ò fi máìkì ẹ̀ o ò fi kọrin ní o pàṣẹ orí ẹ̀ ó yẹ kó lè fi kọrin. Frank mo dá ẹ lóhùn. Frank ṣé tí èèyàn bá sọ fún wọn wípé honeypot kò ní kọrin ìwọ ò ní sọ bẹ́ẹ̀ azin máìkì yẹn ibi tó rìn ti bẹ̀rẹ̀ tó gbé sí ibẹ̀ ni mo kọ́ dé. professional ni ẹ. oyún oṣù mélòó ní bẹ̀rẹ̀ lára rẹ̀. mo ti lóyún. wọ́n ní ní port ó wà ló lóyún. wait wetin you wan make I do for you like. yes you go for me Frank you go refund me. ṣé o wọ́n ní port wait o mo bọ́ ọkọ mẹ́rin sìn. I go do it you go refund me. refund eighty you na my customer no wan problem. o refund eighty. o ṣe kí ni olóyún ní ìgbọ́ oríṣà wá ṣe olóṣèlú máa ń lóyún. kí ló kàn mí kan pẹ̀sìn máa ta ọ́ pẹ̀sìn wey don man on when I land